Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Bàbá wa sá Gurumaharaji, ẹ kú dédé àsìkò yìí. A kú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ní ṣókí ẹ bá mi kí àwọn tí wọ́n wò lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀pẹ láti bá yín sọ̀rọ̀ lóko ilé àti lókèèrè àti ẹ̀yìn kábíyèsí wa pàápàá ex-president Olúṣẹ́gun Ọbásanjọ́ Akínyẹ̀wò rẹ̀ ní kábíyèsí wa Aláké Abẹ́òkúta àti gbogbo àwọn ìgbèrú àwọn háìjì gbogbo ìlàkí ilé wo dáadáa lábáyé nípa àlàáfíà. Ẹ ṣeun gan bàbá wa sá Gurumaharaji. Tá a bá wo ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ọ̀sẹ̀ méjì sásìkò tá a wà yìí, a rí pé atẹ́gùn tó ń fẹ́ láti ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan oṣù méjì sẹ́yìn ó ti yàtọ̀ sí afẹ́fẹ́ tó ń fẹ́ nísìnyí, tó túmọ̀ sí pé ààrẹ tuntun ti gba ìṣàkóso agbára. Àlàáfíà ti wá jọba, owó dísù wálẹ̀, owó kẹrosíìnì wálẹ̀, owó gáàsì wálẹ̀, ṣùgbọ́n owó pẹtiróòlù ó gbé owó lórí pẹ̀lú àwọn oúnjẹ. Ṣé ìjọba tuntun yìí, ṣé ìpinnu ẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú ìgbésẹ̀ ìṣó dáa àbí ó kù díẹ̀ káàtó? Lọ́jọ́ náà la dé náà débẹ̀ kò tí ì pé ọ̀sẹ̀ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ilé kan máa wò díẹ̀díẹ̀ lọ́wọ́ tètè àmọ́ pé pẹ̀lú nínú agbára àti ìfẹ́ ìmọ̀ àti tí Tinubu ti ṣe tẹ́lẹ̀, President Tinubu ti ṣe tẹ́lẹ̀, àmọ́ pé gbogbo á yí sí dáadáa báyà. Ẹ ṣeun gan. Ìbéèrè wá rèé, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress wọ́n ní tí àwọn bá máa gbáwó oṣù tá a wà yìí ó gbọ́dọ̀ gbé ẹnu lọ sókè ju nǹkan tí wọ́n fún wọn lọ tẹ́lẹ̀. Wọ́n wá ní owó eléyìí tí wọ́n fi kún yẹn o kò sí lára owó oṣù wọn o, minimum wage. Wọ́n ní minimum wage yẹn kí ìjọba ṣẹ̀ṣẹ̀ wá tún fi owó kún kó lọ sókè sí i. Àwọn èèyàn wá ń béèrè pé ẹ wá o, ẹ fọwọ́ mú kan ní àìjẹ méjìlá bàlàdé, ṣé kán kúkú fi kún owó oṣù yín kẹ́ ẹ gbà á, àbí kí wọ́n compensate pé ìwọ̀nba owó tẹ fi kún owó tẹ ti ń ná èyí tó bá yín lójijì lórí ọ̀rọ̀ owó epo yìí wọ́n kúkú máa ṣe yẹn lọ. Ọ̀rọ̀ wá pín sí méjì, kí lójú wòye bàbá wa Gurumaharaji? Àwọn labour kan gbé tí wọn ò ṣe dáadáa láti jọ ẹ̀. Lọ́nà wo? Lọ́nà oríṣiríṣi ẹlòmíì wá lọ gbowó lọ́wọ́ wọn tí wọn ò jẹ́ kí wọ́n sọ 18,000 30,000 afẹ́fẹ́ flat rate 100,000. Nítorí máa tún máa jà ní pé kó má sí casual workers mọ́. Ẹni tó máa ṣiṣẹ́ ọjọ́ méjì ọjọ́ ẹ̀kan sanwó ẹ̀ kó máa place ẹ̀ sí casual kó máa san fún gbogbo wọn. Àti pé àwọn labour láti go deep into àwọn companies tí àwọn òyìnbó lò tí wọ́n yan àwọn èèyàn wa as chairman tó máa ń lò wọ́n bíi chairman tó bá ní case tó ń bá lọ sí labour wọ́n á fọwọ́ tì sẹ́yìn torí pé wọ́n ò rí tí wọ́n jẹ níbẹ̀. So bó ṣe bá ṣe wí labour tí àwọn ò ṣe kankan rárá ó dà bí wọ́n wà fún fi bó wà ní wọ́n ní TUC àti labour congress kò lọ kí gbogbo wọn ṣe kí ni wọ́n merge tí wọ́n merge 100,000. Ìpè kí gbogbo wọn parapọ̀ sábẹ́ umbrella kan. Bẹ́ẹ̀ni, èwo ni pé kó máa fi trailer kó workers kan káwọn òyìnbó kó máa fi air condition bus wọ́n fi kó wọn. Ó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ yìí. Báwo ṣe jẹ́? Bí ọmọ ẹlẹ́ran wá ṣe wá máa jẹ gungun nílùú wa kí nǹkan máa gbò wá lẹ́rú. So ìyẹn nìkan kọ́ àwọn workers ó yẹ pé any company gbọ́dọ̀ ní medical facilities. Ìbájẹ́ èèyàn márùn-ún ní èèyàn mẹ́ta ní o mẹ́wàá ní o medical ó gbọ́dọ̀ jà fún medical facilities, ó gbọ́dọ̀ jà fún educational rights, ó gbọ́dọ̀ jà fún transportation, ó gbọ́dọ̀ fún wọn ní accommodation bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò gbọ́dọ̀ jẹ́ kí worker á kàn máa gba salary àwọn máa gba owó ní company. Àti pé company yẹn ó yẹ kó ní nǹkan tí ó gbélé fún àwọn staff. Bẹ́ẹ̀ ni a kàn ní tí ó máa gbé fún àwọn staff kí ẹ pé kó máa kówó lọ kí òṣìṣẹ́ máa kí a máa jẹ wọ́n nígbà yẹn mọ́. Ẹ ṣeun gan bàbá àṣà. Kí wá ní ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ìjọba àpapọ̀ pàápàá jù àwọn iṣẹ́ kan wà gẹ́gẹ́ bí ẹ ti sọ lórí ètò kan ẹni ojú òpópónà láti ìlú Ìbàdàn wọ ìpínlẹ̀ Ògùn
tó jẹ́ Abẹ́òkúta wá ń bí ìkòtò ọ̀run ni. Ah. Kí wá ní ọ̀rọ̀ àmọ̀ràn yín torí ojúṣe àwọn kan ni tí wọn ò ṣe ṣùgbọ́n ìjọba ẹ̀mí ti gbàgbára ń sìn. A dẹ̀ mọ̀ wípé ìjọba tó súnmọ́ àwọn mẹ̀kúnnù ni tó dẹ̀ ṣetán láti ṣe dáadáa. Kí wá ní ọ̀rọ̀ àmọ̀ràn yín fún wọn lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí? Nǹkan kékeré ni gbogbo problem ti ń bẹ ó yẹ kó computerize rẹ̀ wọ́n computerize rẹ̀ so that tí president bá ti tẹ bọ́tì kan báyìí á mọ títì tí ò ṣe ṣe tí ò tí ì ṣe èyí tí wọ́n ṣe tí ò ṣe dáa tí wọ́n ti tẹ bọ́tì bá á mọ kéèsì tí ń lọ ní kóòtù á mọ kéèsì tí ń lọ ní ọ̀dọ̀ ọlọ́pàá ṣòro mi yẹn not only that èwo ni ọmọ sùkúù tá à ń rí ìta lágo mẹ́wàá kí ló ń wá kiri pẹ̀lú aṣọ lọ́rùn? àgbọ̀rò èwo ni lẹ́tọ́rà náà tó di pé handout ló ń tà tí ò lọ sí kíláàsì mọ́. pẹ́pẹ́ lómi ìta nílẹ̀ wí a ní bó dami lọ́wọ́ ò lè páàsì o kò lè sí so á wà tó yẹ pé tẹlifóònù nọ́mbà kan á wà tí lẹ́tọ́rà bá ti lè rìn kúrìn á fóònù nọ́mbà yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́pàá tọ́lọ́pàá bá rìnrìn kùnrin á ní nọ́mbà tá a fóònù sọ́nà mi yẹn a dẹ̀ fẹ́ pé àwọn ọlọ́pàá kan máa gbé táàgì dání àti pé mọ́tò tí transport tó ń lọ láàrin ìlú gbogbo ọ̀nà máa ní nọ́mbà gbogbo ọ̀nà máa ní rédíò sọ́dọ̀ ibikíbi tí wọ́n wà ní alpha kúlẹ̀kúlẹ̀ níbo ló wà á ní mo wà ní Calabar pásíńjà mélòó ní bẹ́ẹ̀ 20 tó parí ọmọ ẹ̀ ewu ọjọ́ sí ọjọ́ kan bẹ́ẹ̀ wọ́n ní rélùwé pa arábìnrin kan pẹ̀lú mọ́tò ẹ̀ báwo ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ti mọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ pé kí mọ́tò kí tírèèdì tó débẹ̀ wọ́n ti mọ̀ wọ́n ti lọ́ọ̀kì bẹ̀ yẹn. mọ́tò kankan ò ní lè kọjá kò lè kọjá ó dìgbà tí tírèèdì yẹn bá lọ tán. èwo ni títì bíi tí àwọn ọlọ́pàá náà tó ń lẹ̀ àwọn road safety àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí major road ni aago mẹ́sàn-án wọ́n ti kúrò mbẹ̀ ó yẹ kó máa fún wọn ní arrears so ju bẹ́ẹ̀ lọ ó yẹ kó wọ́n pọ̀ tí salary members of the legislative assembly ó yẹ kó wọ́n pọ̀ tí salary wọn iṣẹ́ wọn ó jẹ́ on contract basis wípé kí ni wọ́n wá láti wá discuss bill tó bá ti pass bill wọ́n padà lọ jẹ́ mọ́ báyìí wọ́n padà lọ mẹ́tọ́ bá discuss bí wọ́n padà lọ ó parí kò jù bẹ́ẹ̀ lọ àti pé ilé yẹn kò ní ní pé ẹnìkan ló ní ilé wọ́n máa ní legislative quarters you go there tó bá ti parí sáfìsì ẹ̀ o ṣe kí ni kó máa lọ kó fi bẹ̀ yẹn lẹ̀ kò ní ìdí pé kí ni a máa ṣe yẹn fún ọ̀pọ̀ àti pé àwọn tí wọ́n wà níbẹ̀ owó tí wọ́n gbà constituency projects afẹ́ká screen wọn ní kọ̀ọ̀kan ká mọ ibi tí owó lè lọ nígbà tí wọ́n lù wá káàkiri tí wọ́n jó wa níná nígbà nàdékò nígbà SDP kankan lò àwọn tí ń bẹ náà tí wọ́n kówó jẹ náà ni wọ́n ṣe so nísìnyí nígbà tí wọ́n ṣe irúkọ bẹ́ẹ̀ tí ò bófin lọ á tún wá fún wọn léè pẹ̀lú tí wọ́n kó no wọ́n gbọ́dọ̀ account fún teacher gbọ́dọ̀ account lecturer gbọ́dọ̀ account mínísítà gbọ́dọ̀ account chairman gbọ́dọ̀ account ẹ̀rọ ní nọ́ọ̀tì báyìí tó bá ti gbówó débẹ̀ báyìí àlábà ni wọ́n á pe kò ní sí nǹkan kan ó yẹ ká gbà sí ó yẹ ká mọ̀ bọ́ọ̀lù òṣèlú ìyá àgbọ̀dọ̀ wọ̀ wọ́n náà ẹgbọ́n wípé wọ́n ta 1004 wọ́n ta Nigerian Airways wọ́n ta Ìkòyí hotel wọ́n ta wọ́ọ̀fù company fún kínní ṣé wọ́n fẹ́ kí Nàìjíríà gbowó ni gbogbo kínní ìjọba gbọ́dọ̀ rí sí i nítorí pé kínní owó wa ní èèyàn gbọ́dọ̀ jẹ́ méjì mọ́kà gbogbo allowance wọ́n fún wọn wọ́n gbádùn wọn ní ticket ẹlòmíì jẹ́ chairman of committees wọ́n fún wọn ní perks left and right èwo ni pé gbogbo nǹkan owó tó yẹ kó máa fi ṣomi fún aráàlú kó dẹ̀ ló gbé pamọ́ ẹlòmíì gbé lọ sí Dubai èmi ń gbé lọ sí London bó la ṣe fẹ́ ṣe now wọ́n pè kan ní medical tourism ara ẹ̀yà o bàtà ṣèwé nì àwọn lọ́ta owó nì ní black market ordinary man ló máa affect ló máa bàjẹ́ so àti pé pàápàá NEPA èmi lọ sí court ní 2009
wípé a fẹ́ being by marginal kẹ́ẹ̀kan jókòó pé eye báyìí ló yẹ kí lágbájá ẹgbẹ́ àkọyé báyìí fún. àdẹ̀gbà judgement láti join so a fẹ́ kí ìjọba rí sí àti pé NEPA a fẹ́ kí wọ́n sọ ní public limited liability company kó má jẹ́ private mọ́ nítorí pé private yẹn wọ́n kówó jẹ wọn kò dẹ̀ sẹ́ni tó máa sọ̀rọ̀ tó yẹ bá sọ níyà orúkọ Jésù ọlọ́kàn láì lọ́la àwọn ọmọ wa ní o ẹjọ́ ẹ̀ fílẹ̀ nǹkan gà lára ọmọ wa ní wọ́n ní tí ẹjọ́ bá tọwọ́ bọ náà iná lòdò àti pé position yẹn kò ń ṣe position tí anybody gbọ́dọ̀ wà leadership ni àwọn ọmọ wa ń wò wá àwọn ọmọ kéékèèké ń wò wá jùlọ àwọn tí wọ́n mú tí wọ́n ní wọ́n ṣe player bargaining ẹ jẹ́ kí wọ́n publish orúkọ wọn ó bá ṣe é ṣe ká gbé wọn sínú trailer ká máa gbé wọn káàkiri pé àwọn tí wọ́n kówó jẹ lélẹ́yìí o nítorí nígbà táwọn wà ní kékeré ọmọdé mìíràn ni wọ́n báyìí sí o a máa ń kọrin kan kí ni fò lè ṣe láyé tí mo wá kí ni fò lè nísìnyí a ní kí ni ìgbà tó gbọ́ ṣàtìlẹ́yìn ó lè ti wá di gbajúmọ̀. ó ti ra kíní ó ti ra aeroplane máa ṣe wàhálà ìwọ tẹ́bí ń ta ó yá ni kí òun náà lọ gbé tiẹ̀ àfẹ́kíyàn lọ tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà mi lè fẹ́ wọlé mi bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan lákòótán ní ṣókí torí àsìkò wa ìjọba ìpínlẹ̀ Ògùn àwọn kan ní ó ṣe dáadáa àwọn kan ní kò ṣe dáadáa tó wọ́n máa ń gbé sẹ́gbẹ́ àwọn ìpínlẹ̀ yòókù gbà ẹ lọ ìpínlẹ̀ Èkó ẹ lọ sí Ìbàdàn tí í ṣe Ọ̀yọ́ ẹ lọ sí Ọ̀ṣun state kẹ wá gbé wá sí ti gómìnà wa ìpínlẹ̀ Ògùn ẹ rí i pé gómìnà wa ò ṣiṣẹ́ tó ṣùgbọ́n kí ni ọ̀rọ̀ ó ṣiṣẹ́ tó o kò ṣiṣẹ́ tó o ó níbi tó kù sí o àbí bí kò níbi kankan o kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gómìnà kó lè fi orúkọ rere kí wọ́n lè fi ẹnu re pé tí wọ́n bá parí sáà lẹ́ẹ̀kejì tí wọ́n bá lọ. náà ẹ má gbàgbé ní 1974 yes Gẹ̀ẹ́sì wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ Nàìjíríà wọ́n ti pélé ní àwọn wa ń lọ tọrọ owó lọ́wọ́ wọn kí ló ṣẹlẹ̀ ìmọ̀lásọ. Àjàyí crowd and wọ Ogun State pẹ̀lú Bíbélì we are known for it wọ́n ti mọ̀ pé Ogun State máyọ̀ lórí orí náà bẹ́ẹ̀ náà ní ilé ni à ń sọ pé a lè rí Ọlọ́run láì Ọlọ́run bẹ nínú wa àìrí Ọlọ́run ni ló ń dá wàhálà rẹ̀ so a fẹ́ kí kábíyèsí wa gómìnà wa ibẹ̀ yẹn wọ́n ṣe research lọ́lùú òyìnbó káàkiri wọ́n béèrè pé kí ni ìmọ̀ tí Gurumaharaji wí ìmọ̀ yẹn ni ó fún wa ní technology wa ìmọ̀ yẹn la máa rí ọmọ Ọlọ́run tí ń bẹ nínú wa tó jẹ́ kí bí i ṣe oyin ìyẹn ni mo lè sọ fún wọn tó kí tí wọ́n bá ní ìmọ̀ kò ní sí èèyàn kú léwe mọ́ kò ní sí accident mọ́ torí ọmọ Odùduwà wọ́n ní ó lọ bí iṣẹ́ mọ́tò pa ní ayé ń bí àti sọ̀kan èmi ni bàbá wọn tó dé kò síbi kán lọ wádìí òrìṣà kó wá lọ rọ́ọ̀dì àwọn orí ẹlẹ́sìn èmi ni bàbá wọn òótọ́ tí mo dẹ̀ sọ ẹ̀ kò ṣeé yí dànù tó pé òótọ́ yẹn ni gbogbo àwọn ìlú ńláńlá lè fi débi tó ń dé so knowledge ni wọ́n ní tó bá gba knowledge ẹ̀mí Ọlọ́run ni a máa darí wọn ṣé nígbà míì tífẹ̀ bá wà pléètì 5 ráìsì fẹ́yàn 10 ayò wọn. oníyàrá kólóbó ó gba 20 èèyàn. bẹ́ẹ̀ náà èmi Ọlọ́run mi kígbe àwọn ọmọ mi ń jìyà wọ́n ń kú nǹkan kan ń ṣẹlẹ̀ sí wọn tó bá ti gbà ẹ̀mọ̀ ẹ̀rí ẹlòmíì ní yàrá rẹ̀ máṣíìnì ó yọ ẹlòmíì kí ni ibi tó ń sùn sí ẹlẹ́dàá ju nǹkan síbẹ̀ fún tí ò ní sí jà mọ́ kò ní sí lẹ́yìn àyàwó kò ní sí pé à ń lọ ṣoògùn sẹ́ni ni a fẹ́ dìbò à ń pààyàn torí pé mo fẹ́ di chairman à ń pààyàn torí pé mo fẹ́ di gómìnà gbogbo èèyàn á fòrà àlàáfíà wọ̀lú ìmọ̀ ló kàn báyìí kí gómìnà dẹ̀ ṣàlàyé wọ́n jẹ́ kí wọ́n fún wa níbì kan ní ilẹ̀ wa ń bí tó o bá nípínlẹ̀ Ògùn pàápàá lábẹ́òkúta wọ́n lọ wádìí lamẹ́ríkà ìmọ̀ yẹn lamẹ́ríkà fi di bí wọ́n ṣe dé bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá wa Sàtì Gurumaharaji a máa rí mo lérò pé tó bá tún dọjọ́ mi bàbá tún pè yín wá sórí iléeṣẹ́ wa ní ìpínlẹ̀ Ògùn ẹ máa ń wá yàrá bí láìpẹ́ láì jìnnà á ṣiṣẹ́ lórí rẹ̀
ẹ ṣeun gan. ayọ̀ mi o Àmín. àdúpẹ́ ọ̀pọ̀ yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà tẹ ní àǹfààní tẹ́ fi eléyìí wá sí ọ̀rọ̀ yẹn máa lè kéré à ń ní ìpè ìjọba ẹ̀ pé wà pé káwọn náà wá sí rédíò station tàbí tv station ẹ̀ má gbàgbé ọjọ́ ìní mo fi sọ bẹ́ẹ̀ èmi ní 15th of June